Auntie Seun, our big ladies. Kábíyèsí Elédùmarè ọba tí ń jẹ́ mi ní gbogbo ní kí arúgbó ọjọ́ àdàgbà máa tẹ́ pa. Ibi ẹ̀yin àgbààgbà tí ń bẹ nílẹ̀ yìí ẹjọ́jú mi ṣe bá lọ́kọ lábo ẹjọ́jú mi ṣe. Ẹ má jẹ́ fẹsẹ̀ sílẹ̀ fẹnu kọ, ẹ má jẹ́ fẹnu gbó bí ọwọ́. Etí mi lẹ́yìn ni ẹ má tì mí lójú o, ẹ má jẹ́ yóò gbọ́n lẹ́nu mi. Ẹ wo àwọn mi jẹ sáyé. Ó ní tẹ bá rí mọ́tò tó ń gbé wa, mọ́tò ńlá. Òun ò pé àṣepẹ́yẹ òun ò dá báyìí. Àṣepẹ́ òun tó ń bá kú mọ̀ ṣòwò lè rọrùn o. Iṣẹ́ ò kì í jẹ́ kí èèyàn rọrùn o. Mo ní ó náà ti ṣeun. That is my thought. Nígbà tí mo rí àwọn pípé. Mo ṣe introduce mi sí wọn. Ọ̀rẹ́ mi ni o, graduate of kìnìkan. Ó ní kẹ́ yóò graduate o. Ó lọ sí kìnì. Ó lọ sí ó ní bọ̀dọ̀ àwọn parents ẹ̀ lè mọ̀ páyé ọmọ wọn ti bàjẹ́. Bọ̀dọ̀ àwọn parents tó ń dẹ̀ fi tiẹ̀ sákèrè fún wọn. So mo ti di wọ́n ní ẹ̀nà pé kó máa bọ̀ ní inú ilé yẹn kó ń kẹrù kó máa bọ̀ bẹ́ẹ̀. Wọ́n táwọn kó ń bá ti àwọn wo nìyẹn. Ibo ló ti mọ àwọn pípù yẹn náà àwọn pípù wò ní báwọn ni. Wọ́n náà máa mọ̀ wọ́n náà bá wọ́n náà ti ṣe bá wọn jẹ́ fún un. Ó ní àmọ́ there's one thing about her. Ó ní ajá kan. Ajá yẹn ó kéré orí burú àwọn ajá lórí rúrú nù. Ó ní àwọn ajá yẹn nígbà tó ń débẹ̀ ń bá ajá bẹ̀. Pálọ̀dọ̀ yẹn wọ́n á ní àwọn ajá yìí pé kíní kan ní pé ajá òun ò fàjá òun ṣeré o. So ń bá ajá yẹn bẹ̀. Tó bá dẹ̀ ti ń travel ó ní ọ̀rẹ́ ẹ̀ kan tó máa lọ gbájá yẹn fún ọ̀dọ̀ rẹ̀ yẹn ajá yẹn máa wà. Ajá yìí every week àbí sọ pé every month máa ń fún lábẹ́rẹ́. Ajá yìí odidi èèyàn ló ń tọ́jú ajá yìí nínú ilé ẹ̀. Ó ní àwọn tó bá ṣiṣẹ́ nínú ilé ẹ̀. So ajá yẹn ọjọ́ máa ń sùn ọjọ́ máa ń jí ni. Ojú wa jíjọ́ rẹ̀ mi tó ó ń sùn tẹ̀ lọ́tọ̀ mọ̀ sùn tèmi lọ́tọ̀ ni tó lọ ní rúùmù bẹ́ẹ̀. But láti pé olè tí ń ṣubú ẹni pé go to your room, I want to sleep. Wọ́n yìí wọ́ àwọn tí ẹ̀kọ́ ló bá sọ̀rọ̀. Ó ṣàánú òun máa ṣe passport fún mi. Mo ní passport tó náà máa ṣe fíṣà fún mi náà kí mi náà máa lọ sí káàdì máa lọ sí Dubai. Ní Dubai. Ó ní yẹn náà máa lọ introduce ní àwọn big boy. Ó ti sọ iṣẹ́ tó ń ṣe fún mi pé àwọn big boy ni. Wọ́n ti ṣe ó ṣe introduce mi sí àwọn big boy ni. Àwọn big boy tó introduce mi sí nígbà tá a lè dé Dubai. Àjọ̀dé Dubai ni. Kò tí ì sọ iṣẹ́ tájà yẹn ṣe fún mi nígbà yẹn o. Èmi ò mọ̀ o. Nígbà tí mo kàn tó fẹ́ travel. Ó sọ pé tó máa fàájà yẹn lẹ̀ fáwọn pípìn tí wọ́n máa lè bá wọn tọ́jú ẹ̀. So wọ́n ń tọ́jú ẹ̀ wọ́n tẹ̀kẹ́ àwọn tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe wà ń bẹ̀. So wọ́n tẹ̀kẹ́ ajá yẹn wọ́n ń fún ní oúnjẹ sọ̀kò wájà yẹn káàkiri mọ́ gbogbo sílẹ̀. Àwa travel. Nígbà tá a travel tàbí àwọn ọmọ tá a ń bá lọ àwọn ọmọ tá a lè jù lọ́wọ́ àná wọn àwọn tó lè jù wá lọ́wọ́ àbẹ̀ ní Dubai àti ṣe àwọn Nàìjíríà lówó lọ́wọ́ ní Dubai. Dubai wọn ṣe bíyàn tí ń rówó ṣiṣẹ́ bíyàn tí máa ń náwó ní Dubai. Wọn láwọn guys ni ó sọ ètò máa gbà fún wọn wọ́n ṣe ó ti ohun túnṣe gbogbo ẹ̀sán òun náà ti mú ẹwà lóúnjẹ àjẹsùn báwọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Àdó ń ṣe tó ń gbówó wà tó máa padà wálé at least orí tó 5 million nígbà yẹn. Ó sọ pé káwọn pé òun fẹ́ máa lọ kó má jẹ́ pé àbò ti dé ìgbà yìí ó ti fẹ́ betray òun fẹ́ betray òun ò ṣe bẹ́ẹ̀ òun sọ pé òkè ó yá àwọn jọ padà wá sí Nàìjíríà padà ní. Bàtà àwọn tó fẹ́ lọ òun ló sanwó ní kíní kó ní sọ ti pẹ̀ sí ní owó ẹ̀ tó àdánwò ẹ̀. Mo fẹ́ bẹ́ẹ̀ ṣe àwọn òwe kan ní so that wọ́n á lè máa lọ bọ̀ ó lé lọ 6 months o ní outside the country o tó wọn bá bẹ́ẹ̀ ṣe ìwé yẹn tán o mo sọ pé òun ti gbọ́ wọ́n jẹ́ ṣèwé fún wọn ṣe gbẹ fún òun. So tó máa fi wà ní Nàìjíríà bá máa fi pé bẹ́ẹ̀ 5 months gbọ́dọ̀ padà sí Dubai báwọn ṣe jọ ń ṣe ìgbà tó yá bá ní wọ́n pé bá ní iṣẹ́ tó ń ṣe yìí pé ó fẹ́ rajú ilé yìí lọ́dún mẹ́ta ṣe 5 million 3 million 4 million yìí pé irọ́ ẹni gbogbo jáwọn sí ó ní ó dẹ̀ máa ń lọ bẹ́ẹ̀ tó máa fún un lọ́wọ́ pé òun fẹ́ lọ ṣe iṣẹ́ kan iṣẹ́ classic ní ṣé òun lè ṣe classic ṣé òun fine tó ní wọ́n á ní pé kè
ìṣẹ̀lẹ̀ ajá ni àwọn máa ń bá sùn o ajá wọ́n yìí ṣàtì ajá ni àwọn guys ni ṣé wọ́n fi ṣoògùn wọn ò fi ṣoògùn àwọn guys ẹ̀kọ́ máa ń láìkì tó máa du ẹ̀ tán ẹ̀kọ́ náà máa du ẹ̀ wọ́n yìí du ẹ̀ tán máa ń láìka ajá wọn náà jẹ nǹkan tá máa jẹ tó máa ń láìka ajá yẹn pé àwọn ilé àwọn òyìnbó ló ní ajá yẹn àwọn black and green náà wà bẹ̀bẹ̀ tí àwọn òyìnbó ló sábà ní àwọn òyìnbó aráàbù yín àwọn náà wọ́n ń ṣe oríṣiríṣi wọ́n sọ fún wa ẹ jáde ẹ̀dákẹ́ bẹ̀ ọ ní ọba ní síbò ni wọ́n ṣe tó ní lọ́ba ètò ọ̀kẹ́ wọ́n ní níbo ni wọ́n ṣe ẹ̀ wọ́n máa ṣe wọ́n ní bó ń ṣe débẹ̀ ní ajá yẹn tẹ́ bá rójú ẹ̀ wọ́n ní olówó ẹ̀ sọ pé òun láìpẹ́ òun wọ́n sọ pé ṣé òun ti ń ṣe ìkíní obìnrin lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí pé rárá pé first time ló yẹ pé òkè pé àwọn ìjọba sùn mọ́jú òun àti ẹjọ́ sùn mọ́jú torí òun ò tí ì ṣe líle o owó tó lè sàn ṣe é kéré òun àti ẹjọ́ sùn mọ́jú so tó wá di àlẹ́yìn tó wá di ijọ́ kejì òun á wà wọn náà já yẹn wọn wá tu wọn pé ajá ìdí pé wíwèé ẹni báyìí onítọ́wọ́ jáde wọn sọ pé ṣé kò ṣe onípo rárá ó ní wọn bá ajá yẹn sọ̀rọ̀ ajá yẹn wá ń gbọ́ ajá yẹn náà ti wá mọ̀ pé òun fẹ́ ṣe nǹkan ó ní tóun ṣe wọn ní púpọ̀ ìyàtọ̀ wọn ní pé ṣé wọn ṣe fídíò fún so olówó ẹ̀yẹn jókòó kò sọ pé tóun tó lè ṣe léyìí pé ọ̀rẹ́ òun máa wà bẹ́ẹ̀ o pé pàjá yẹn máa jẹun pé gúngún so ọ̀rẹ́ òun máa wà bẹ́ẹ̀ pé kàkà tóun ti ṣe ó ní wá yàtọ̀ ó ní bó ṣe yàtọ̀ ó ní ajá yẹn ti mọ̀ nǹkan tó fẹ́ ṣe ajá yẹn jẹ́ bọ̀ síbẹ̀ ó dẹ̀ láàrún ó ní àti ṣeun ó ní tó ajá máa ń tutù ní òbò ni ó ní ó ní bẹ́ẹ̀ ni ó lájà òní ìdí àti lo ice block kó tó láì ó lájà yẹn láàrún gbogbo òdì òun láwọn dáadáa mo ní ajá ó ní òun òun ajá yẹn jẹ́ kó òun dà ó ní ajá yẹn láwọn jẹ́ dà ó ní mo kò lè táyé pa àwọn ayé òun ti bẹ̀rẹ̀ ni gbọ́dọ̀ ajá yẹn láwọn tó dáadáa tó òun dà olówó wá ní pé òun tó olówó yẹn àti pé kóun dìde kóun bẹ̀rẹ̀ kó bẹ́ẹ̀ ni kó fẹ́ ṣe alájá ọlọ́run wa bẹ̀rẹ̀ wọ́n jẹ́ ìwà bọ̀ ẹ̀ wọ́n á wọ̀ kíní fún ajá yẹn wọ́n wọ̀ fún wọ́n ṣe wọ̀ fún òun wá bí kóyìn báyìí wọ́n ní ajá yẹn dẹ̀ ń ṣe fóun olùdó ajá yẹn ló géèdì dúró èèyàn lọ ajá yẹn dẹ̀ ń géèdì mọ́ òun géèdì mọ́ òun débi wípé ajá yẹn ń bóun lájọṣepọ̀ òun wà tó ń bẹ̀rẹ̀ sí í dún bí máa ń sọ pé òun láìkì òun yẹn pé máa ń gbọ̀ngàn táwọn ṣe yẹn máa ń jẹ́ bẹ̀rẹ̀ sí fọwọ́ ra nǹkan ọmọkùnrin tiẹ̀ tó bá jẹ́ sí bóun ṣe yẹn máa ń náà fílẹ̀ máa ń kàn fọwọ́ ra nǹkan ọmọkùnrin yẹn ó kàn ń wọ àwọn báyìí ó ní àwọn èèyàn tó rẹ́rìn á tún mú wáìnì á tún mú á tún rẹ́rìn á tún mú wáìnì á tún mú wọ́n jẹ́ ìṣẹ̀ṣẹ̀ pàpàpàpàpà máa ń kọ́ mi máa ń náà dún ajá náà òun náà dún mi tó ń dún ajá yẹn bóun lájọṣepọ̀ bẹ́ẹ̀ pà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  ó náà ti ṣeun ajá last ju èèyàn lọ ó ní máa jẹ́ ń dún ọ̀rọ̀ tí mò ń sọ fún yín yìí ń tú àṣírí ayé èyí tẹ̀ ń jẹ́ ń díẹ̀ èyí tẹ̀ ń mú ń díẹ̀ torí nǹkan lè jẹ́ ti tẹ̀ ń gbé wọn fúnra wọn yìí ń tú àṣírí yín o ẹ má fọwọ́ kàn mí ẹ má dọ̀dọ̀ mi ẹ yọ̀ǹda mi ẹ kà sí wípé mò ń sọ fíìmù yìí ń fi tú àṣírí yín àmọ́ tẹ́yìn bá mọ̀ pé nǹkan yìí ó ń pa àwọn ọmọ wa lára kí ló dé tẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ olówó ayé ìtẹ́ ẹ̀mọ̀ tó ń lówó lọ́wọ́ tó ń jọ́rọ̀ nǹkan tó fi ń ṣiṣẹ́ ni wọ́n ká ọmọ yìí lọ sí Dubai wọ́n ká ọmọ yìí lọ sí ìlú Cairo wọ́n ká ọmọ yìí lọ sí ìlú Libya wọ́n kó wọn lọ sí India bẹ́ẹ̀ ni àwọn yìí ń ṣaṣẹ́wó ní India tó máa kó wọn débẹ̀ tán nǹkan tó ń fi wọ́n ṣe ni ajá ṣe ń bá wọn sùn làwọn èèyàn ń bá wọn sùn. onímọ̀ yẹn kì í ṣe pé ó ní kankan tó ń gbà bẹ́ẹ̀ ó kàn ń fi ó ní bíi pé kọ́ńtìkìyàn ti ní mẹ́ta ó ní yorùbá ní mẹ́ta ni wàá fẹ́ máa wò bá ajá ṣe ń bá yàn sùn ajá bó ṣe ń bá yàn sùn wàá máa wò á máa fún ẹ ní comfortability àbí wàá wà comfortable wípé ajá ń bá yàn sùn níṣojú ẹ̀ ó náà ti sàn ó ní bẹ́ẹ̀ ni ṣe kàkàkà nígbà tó ṣetán táwọn ṣetán ṣe ajá yẹn lọ tó da ajá yẹn lọ lájẹ tó ṣe báyìí wọn ajá náà dà ẹyọ kọńdọ mi kún mi gbogbo ìdíje ó ní àmọ́ ìgbà tó ń fẹ́ sọ yìí òun náà ti ń lo sometimes òun náà ti ṣe ohun tí ń lo sometimes ó ti ń lo nǹkan
ó ti ń